èrò bá wà kí arẹwà yìí o. Olúwabùnmi aya Akínwùmí máa jó máa yọ̀ òní lọ́dún ẹ̀. Àpáta dé àpáta pàrẹ̀ wìdé òní lọ́jọ́ ìbí aláyé ire ẹ jẹ́ ká jọ lọ máa bù wáyà ó jàre torí ọlọ́jọ́ ìbí Olúwabùnmi Ruth Àìná ayádégòkè èmi ti múra gbá mo ti mú tara gbá mo ti múra gbá mo ti mú tara gbá mo ti gbàgbà lọ́wọ́ ajíkọ̀pẹ́ àgbàlá mo wá rí wípé gbangba gan lálágbàlá wà tó gbé gbá lọ́wọ́ mo tún gbàgbá lọ́wọ́ alágbàlá ọ̀rọ̀ ń bá nìkanra àtijọ́ àtìgbà tí mo gbà lọ́wọ́ alágbàlá ó ní mo kó dání o tá a fẹ́ lọ máa fi bù wáyà Olúwabùnmi aya Akínwùmí ó mọ́ lára apọ́nbẹ́pọ́rẹ́ lòún ṣe ó nínú ire ó níwà ire Ruth olólùfẹ́ Stephen olómi lára ló ní fẹ́rẹ́fẹ́ ó nà délé ó dúró déédéé ó rẹwà lóbìnrin Àìná ayádégòkè olówó orí rẹ̀ ń kọ́ṣẹ́ ńlá ta UK ló ti ń pawọ́ ajé olówó orí rẹ̀ ń gangan òun ló ní kí n máa kíyọ ó ní kí n máa sọ wípé Àìná òrosùn egungun gbàgbà sàsùn happy 58th birthday abọ́ ọdún pẹ́pọ́dúnbọ́ ọláyé ọ̀pọ̀nàjọ́ bí yín sílé ayé tí wọn ò sí ilé ayé mọ́ ìyá Olúwatọ̀mí wá máa wọlé máa rọra onílọ́dún rẹ̀ máa dẹ́sẹ̀ kó máa tẹ̀sù mọ́lẹ̀ Ògbómọ̀ṣọ́ ní í ṣe lé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ òun náà ní í ṣe lé ọkọ tó fẹ́ ilé aláṣoko lagbolé bàbá rẹ̀ ilé ẹlẹ́múyẹ́ alájàṣẹ́ ìjàlẹ̀ ọ̀rá ní tọkọ tó fẹ́ tó bá jẹ́ torí kílé bàbá rẹ̀ ó fẹ́ lórí mi owó bí ọṣẹ ṣé bí ìwọ lọmọ Àbíkẹ́ Àgbó ìwọ lọmọ Ajíbọ́nà ìwọ lọmọ Ajíbógúndé ìwọ lọmọ Ajíbọjọ́ gbogbo dára bí ègbé ọmọ Ògbómọ̀ṣọ́ aya Ògbómọ̀ṣọ́ Ògbómojúkun Ògbó ṣẹ̀kìṣẹ̀kì nílé Akíntọ́lá ọmọ ọkọ lóògùn ọmọ àlè Ògbó oṣù ní ìdíyàn Ògbó èrè àdọ̀lẹ̀lẹ̀ ṣé bí Ògbó àgbàdo ní padà dẹ̀kọ́ yangan ló fi jẹ́ wípé Ògbómọ̀ṣọ́ láti dìyàn láti jẹ kàkà tó mú gan yangan lé arábàrú ni ọ́ arábàrú lọ́kọ rẹ̀ ọmọ òjò olùgbèrin ọmọ òjò olùjápẹ́tẹ́ ọmọ àríkànkan pẹ̀lú ẹ̀jọ́ ìyá àbàrú kú ìbàrú sọ pé òun ò mẹ́kún sùn bàbá àbàrú kú ìbàrú sọ pé òun ò lè gbà wò ìkòkò gbẹ̀gìrì ló kọ́ létí ilé ìbàrú jọ sí ìbàrú sẹ́kọ̀ àsùn dákẹ́ ọdún bàrú wa máa tábà ẹgbẹ̀jọ òsì bàrú wa máa tábà ẹgbẹ̀fà ògèdègèdè bàrú wa sì máa tábà ẹgbẹ̀ndínlógún ẹranko tí bàrú bàtà lọ́pàá tí ó bá kú odidi bí ọdún bíi méje wọn máa forí wọ́wé lọ bí ìsú ni ọlọ́jọ́ ìbí jẹ́ ń dalẹ̀ torí mo lè kí ọ̀dọ́ la lọ́bí yé o sọdún èyí wàá ṣèlú yìí sí lágbára lọ́wọ́ Ọlọ́run wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún náà ayé òní bá wọn tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ àyúnlọ àyúnbọ̀ lọ́wọ́ ń yẹnu bó bá ti ń lọre ló máa bọ̀ ọ́rẹ́ èèyàn tó bá ní kó má pẹ̀ láyé ẹ̀yà kàlà ni ò máa sì kú ọrùn á máa wọ̀ wọ́n níbẹ̀ nítorí síkírìtì mẹ́fà kù ọkọ rẹ olówó orí rẹ ló ní kí n máa wí pé happy birthday to you and we all wish you long life and prosperity bóyin bá ṣe tó oyin agbẹ́rẹ́ ó dinú kókó kí bá fẹ̀rẹ̀ bòjò bá ṣe tó agbẹ́rẹ́ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí lójúmọ́ tí mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀ èrò bá wà kí arẹwà yìí o. Olúwabùnmi aya Akínwùmí máa jó máa yọ̀ òní lọ́dún ẹ̀. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.